Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa, ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Ǹjẹ́ ò bínú pé ẹ ò tiẹ̀ rí mi ní orí afẹ́fẹ́? Ẹ má bínú, tí yín náà ni mò ń ṣe. À ń ṣe àwọn ìwádìí tí yóò tún jẹ́ kí ẹ máa gbádùn wa síwájú sí i. Àwọn kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀, mo fẹ́ parí òwe kan tí ọ̀rẹ́ mi pa, tó jẹ́ pé òwe òun kò wọlé, kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pa á. Àmọ́ tọ̀, ẹ mọ̀ pé bí èèyàn bá ṣe kọ́ èdè náà ni yóò ṣe máa sọ sí. Ó ní Dánwò Lobi ìyá ọ̀kẹ́rẹ́. Òwe òun ò dáa, kì í ṣe Dánwò Lobi ìyá ọ̀kẹ́rẹ́ o. Àbí sọ́kẹ́rẹ́ ní ìyá ni tó jẹ́ èèyàn? Rárá o. Yorùbá ní Dánwò Lobi ìyá ọ̀kẹ́rẹ́. Ìyà tí ọ̀kẹ́rẹ́ jẹ. Bóyá kí n sọ lóyìnbó kẹ́ lè gbọ́. The sufferings that ọ̀kẹ́rẹ́ passed through. Ọ̀kẹ́rẹ́, it's one type of rat tó jẹ́ pé ìrù ẹ̀ máa ń ṣe yẹtuyẹtu bí ìrùkẹ̀rẹ̀. Ṣọ́rọ̀ mi yé yín? So tó wá kò jọ eku, kò jọ àdán. Bẹ́ẹ̀ ni ẹranko tó ń pè ní ọ̀kẹ́rẹ́ jẹ́. Wọ́n wá ní Dánwò Lobi ìyá ọ̀kẹ́rẹ́, kì í ṣe Dánwò Lobi ìyá ọ̀kẹ́rẹ́. Ọ̀kẹ́rẹ́ ò ní ìyá kan tó jẹ́ èèyàn. Ọ̀kẹ́rẹ́ náà ni ìyá ọ̀kẹ́rẹ́, ọ̀kẹ́rẹ́ náà ni bàbá ọ̀kẹ́rẹ́. Ìdí tó ń fà sọ pé Dánwò Lobi ìyá ọ̀kẹ́rẹ́ ni pé ọ̀kẹ́rẹ́ máa ń sojú ṣáájú. Ọ̀kẹ́rẹ́ ò ní, jẹ́ n ṣe kíní wò, jẹ́ n ṣe kíní wò. Tó bá wá ṣe wò, yóò bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. Bí àpẹẹrẹ, ọ̀kẹ́rẹ́ fẹ́ gungi láti bọ́ kúrò lọ́wọ́ ọlọ́dẹ. Wọ́n bá ti wá rí i pé ọdẹ tún ń lépa òun láti pa òun. Yóò wá wò pé jẹ́ n dán wò, jẹ́ n fò láti orí igi sí ibi igi yìí láì sọ̀bọ. Ọ̀kẹ́rẹ́ ó bá dán wò. Ọ̀kẹ́rẹ́ ó ṣe kíni o, yóò dán wò pé jẹ́ n dán wò náà kí n fò wò bí ọ̀bọ. Yóò bá bọ́ sọ́wọ́ ọlọ́dẹ. Ẹ sì mọ̀ pé ọ̀kẹ́rẹ́ ní kò lè fò bí ọ̀bọ. Ọ̀kẹ́rẹ́ ní kò lágbára kan tó tóbi kan. Ẹran léńje báyìí ni. Tó bá wá sọ pé kò ń dán wò, yóò wá bọ́ ọwọ́ ọ̀yà, yóò bọ́ ọwọ́ ọlọ́dẹ. Èyí sì lè ṣokùnfà ikú rẹ̀. Ìdí nìyẹn tán Yorùbá fi sọ pé Dánwò Lobi ìyá ọ̀kẹ́rẹ́. Ìyà tí ọ̀kẹ́rẹ́ jẹ. Torí ọ̀kẹ́rẹ́ ó nífẹ̀ẹ́ sí láti máa dán nǹkan wò. Bó wá sí ń jáde lọ lórí ọ̀rẹ́ mi, gbogbo nǹkan kọ́ là dán wò kó má bàa dán tán. Ire o.